Africa Content TV. Mo kí wọn bàbá wa Imam mo kàn fẹ́ sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta tó kù gẹ́gẹ́ bí ẹni tí ó ní experience díẹ̀ jù yín lọ láàyè yìí wọ́n jù mí lọ lọ́jọ́ orí ẹ̀wọ̀n èsẹ̀gbẹ́ mi ṣùgbọ́n èmi èsẹ̀gbẹ́ wọn láàyè yìí. bẹ́ẹ̀ni ìjọ tó pọ́dún mẹ́rin tí bàbá Imam Ogbomosho ni wọ́n dé. ìgbà ẹ máa gbọ́ ẹ wá gbọ́ kiri kan èmi jẹ ìmáàmù ní 11/11/2021 ìjọ títọ̀dọ̀ mi pọ́dún mẹ́rin gẹ́rẹ́gẹ́ ni wọ́n appoint àwọn ní 11/11/2025. Allah. torí bẹ́ẹ̀ senior ìmáàmù Ọ̀yọ́ ni ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹ̀yà kọ́wọ́lá. Ọlọ́run ò ní jí ó bàjẹ́. Àmín àmín. Mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí experience imam fún bàbá wa ìmáàmù Ọ̀yọ́. Bàbá ìmáàmù Ọ̀yọ́ ẹgbọ́n tí mo fẹ́ wí dáadáa wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. Wà máa ń tẹ́kun ní aliyahu himmata nafusihi. Fakulu lẹ́dí yẹlikahu fi muhabbabu. Fakulu lẹ́dí yẹlikahu fi muhabbabu. Torí pé àṣírù alánàájín yàrá nasu gairahu. àṣírù alánàájín yàrá nasu gairahu. Likuli murin fi ma yuhawilu madhhabu. Likuli murin fi ma yuhawilu madhhabu. Bàbá Imam. Wa ma takunil aliyahu himmata nafusihi. Mo mọ̀ pé n tó wà lórí ẹ̀mí yín tí mo mọ̀ dáadáa gẹ́gẹ́ bí alásùnmọ́ tá a jọ jẹ́ òun ni pé kí Islam kó gba Ọ̀yọ́ kan kí kẹ́sìn wa kó látúnṣe kẹ́sìn wa kó ga kọ́lọ́n lóyún sábà bí ẹ̀ mo mọ̀ pé n ti ń bẹ lọ́mìí yín nù gẹ́gẹ́ bí àjọsọ wa. Wa ma takunil aliyahu himmata nafusihi. Tó bá wá ṣe pé n tẹ́ ẹ nílẹ̀ mi nìyẹn fàkúlù lẹ́dí yẹlkọ́ fi muhabbabu. Imam gbogbo tí ò ní tẹ́ yín lọ́rùn lẹ́ẹ̀máa bá pàdé ẹ̀ máa fara dà ní òbí èsè bẹ́ẹ̀ kò ní pẹ́ fún yín. Fakulu lẹ́dí yẹlkọ́ fi muhabbabu. Imam gbogbo tí ò ní tẹ́ yín lọ́rùn láyé ni ó máa ṣẹlẹ̀ sí yín láàyè yẹn o ẹ máa fara dà lẹ̀ sí ó fi ga o bẹ́ẹ̀ bá fara dà mẹ́sì ò ní ga àkọ́kọ́ nu àṣírò àlànà. àṣírò alánàájín yàrá nasu gairahu. sẹ́yìn gbogbo àwọn tá a jọ wà ní sáfù tá a wà yá àtẹ̀yìn náà dẹ́ ẹjọ́ ìwà yìí ní ìsìn ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí kálukú ń wò àwo bì kan náà o. àṣírò alánàájín yàrá nasu gairahu. likulli mri'in fima yuhawilu madhhabu. likulli mri'in fima yuhawilu madhhabu. ẹ̀yin ni kẹ́yìn kan mọ bí tẹ́ ń lọ ẹ dojúkọ bẹ̀ kẹ́ ẹ wo bẹ̀ nìkan ẹ má wọ̀ tún ẹ má wọ̀ sí ṣe é rí tẹ́ ẹ bá ti ń wo bẹ̀ nìkan Ọlọ́run ọmọ ọkùnrin ṣùgbọ́n tẹ́ ẹ bá fi lè wo bòmí Ọlọ́run ó kó lẹ́yìn. likulli mri'in fima yuhawilu madhhabu. torí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní kó lẹ́yìn yín o ẹ dojúkọ bí ẹ ń lọ kẹ́ ẹ fèsì ẹ̀ ọba tí máa kún yẹn ò ní fi yín lẹ̀. àmín. tọ́lọ̀ bá wá rí bẹ́ẹ̀ ká ṣàdúrà fún màmú ká máa lọ. bẹ́ẹ̀ni. sọ pé kò ní í dẹ́kun lọ́la. àmín Ọlọ́run. fún bàbá wa Ìmámù Ọ̀yọ́ kò ní í dẹ́kun lọ́la. àmín. gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. àmín Ọlọ́run kò ní dẹ́kun lọ́la. àmín kò ní dẹ́kun lọ́la. àmín gbogbo ohun tó jẹ́ ìdùnnú òní kò ní dẹ́kun lọ́la. àmín. Ìmámù Ọ̀yọ́ ayé ò ní mú ẹ. àmín Ọlọ́run. ayé ò ní mú ẹ. àmín. ọ̀tá ò ní jèrè tó bá ní okú. mọ́tò ò ní tẹ́gbìn mọ́lẹ̀ kó ṣẹ̀jẹ̀. omi ayé kò ní gbé ẹ lọ. kò ní dẹ́kun lọ́la. àmín kò ní dẹ́kun lọ́la.
rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. ẹ dákun bàbá wa Aláàfin kú bàbá yèyé. kábíyèsí o. ìtì bàbá wa Aláàfin ṣe èyí dàbí ọ̀dà. bàbá Aláàfin ní àwí lẹ́ẹ̀kan yìí tún béèrè sílẹ̀ kan sí èyí dàbí ọ̀dà. ọ̀dà jù. wọ́n ní ká ṣe bisimilayi kúlí huwa Allah. Dr. Mashood Ajokidero ẹ̀yin rẹ̀ dáa. alhamdulilayi. Abdulhamid Adéyẹmí ẹ̀mí rẹ̀ dáa. gbogbo mùsùlùmí wá ní bàbá ọ̀wọ́ adé ẹ sọ̀kalẹ̀ ayọ̀ ẹ jáwé lẹ́ẹ̀mẹ́ta ẹ jáwé bẹ́ẹ̀ sí ẹ sọ̀kalẹ̀ ayọ̀. ẹ jáwé lẹ́ẹ̀kan sí ẹ sọ̀kalẹ̀ ayọ̀. ẹ di 70 ẹ bá ń sàmì. àmín. ẹ lo 80 láàyè yìí. àmín. ẹ ṣe 90 láàyè yìí. àmín. ẹ ṣe 100 láàyè yìí. àmín. nígbà ẹ bá wá lo 120 torí èrìgì àti àtóúnjẹ jíjẹ bàbá wa Aláàfin wa fẹ́ dìde wọ́n ṣeun àbí wọn ò ṣeun. wàláhì wọ́n ṣeun. nígbà fẹ́ máa lọ ní bàbá wa Aláàfin tẹ́ ẹ bá ìwọnú ọkọ̀ láti bẹ̀rùn ọgbẹ́ wo ni igi ogun ọ̀wà dá fún gbogbo jẹ̀mọ́. ìmáàmù mẹ̀kúnnù tí ọ̀lẹ́ nìkan kò nílé kò lọ́kọ̀ kò lówó àmọ́ ní gbogbo ẹ̀ ṣe kábíyèsí fún Aláàfin o. kábíyèsí o. bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn lẹ̀ ní jábọ́. àmín. bàbá wa alága wọn lẹ̀ ní ṣubú. àwọn MC àwọn bàbá wa àgọ́ ẹ tún dára lónìí. ẹ tẹ ó ti wà mẹ́. ọ̀yà ọ̀yà. àbí bàbá jẹ́ bàbá yànda ọkọ̀ elébóló àkànní òsè yìí náà àkànní òsè yìí náà wà tún ṣe mí sí lágbá ọlọ́run ọba àkànní èyí méjì adépinnu ọmọ yànda eléwùwẹ̀tù àbòkò létí akímọ̀rin àrẹ̀mọdògún ọmọ wòrúkúsù ọmọ wòrúkúsàbí rómù àbí bàbá jẹba àbí bàbá jẹ bàbá yẹ̀dá ọ̀pọ̀ lébóló lọ́mọ̀ọ́lẹ́ lọ́mọ̀ọ́sọ́dẹ̀ àrẹ̀mọdògún títọ̀yọ́lé màdókè ògò olúrogo oko adéròhùn mú bẹ lábòjúpa olúrogo kó àkànní ń bẹ lọ́nà àbàdàn bàbá àmọ́mù àṣẹ́ríkì akíọ́lá bíláàlì ọmọ akéwú gbẹ̀rú ọmọ akíwà láàgbọ́rẹ́ ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì yàn ìyẹ̀rú kí ọlọ́wà mọ́jọ ọ̀làlómi ọmọ abísùnjó kọ ọmọ ìjàkátàkìtì láíláí ọ̀fà. dúnà jẹ́ ọmọ ọ̀gá lùbọ́sà díẹ̀ sí i. àwọn ilé kí wa ní àti alimadu larọ́bí wọ́n fẹ́ pírísẹ́ǹtì kìíní fún bàbá ìmáàmù ní iwájú bẹ́ẹ̀ hàn ẹjọ́ bá ní fi iwájú yẹn lẹ̀ díẹ̀. ẹ jẹ́ ká kúrò níwájú yẹn wọ́n ní kí gbogbo èèyàn ó kúrò ń bẹ́ẹ̀ torí wọ́n fẹ́ ṣe presentation fún ìmáàmù wa. a kí àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ olórí gbogbo ilé kí ó ní Ọ̀yọ́ state sheikh wa Nasirudeen ní àti òkè sẹ́ni wọ́n wọlé sí àárín wa. ọ̀yà ẹ wo ẹ dákun bíi tẹ́ ti ya fọ́tò yẹn. tí a bá wo ọwọ́ wa a rí i pé ètò yìí à ń tẹ̀lé ní sísẹ̀ǹtẹ̀lé ni ètò tó sì kàn náà ló kàn ní àǹfààní àti àsìkò à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alhaji Daoud Igi Ogun ẹ dákun ẹ bá ń pariwo ṣéwù ẹni tí ò ní ní stroke lẹ́nu ẹ bá ń pariwo ṣéwù ṣéèkù. ẹ tún bá ń pariwo ṣéwù lẹ́ẹ̀kan sí i ṣéèkù. torí bàbá wa
Daoud igi ogun nínú kóǹkan ọ̀gá ni òkété ìyẹn àwa MC látìgbà tí ọ̀rọ̀ ìmáàmù ti bẹ̀rẹ̀ tí alhaji igi ogun bá máa sùn alẹ́ ni ó jẹ́ Allahu Akbar. torí pé yínníyínní kẹ́ni lè bá a ṣe mí bó ti rí nù. bàbá yìí ò dúró wàláyé. bí ó sì ṣe dáa ní gbogbo tí wọ́n ń bá káàkiri bẹ́ẹ̀ni. àwa dúpẹ́ fọlọ́run ọba wípé ibi tí ọlọ́run kọjú sí lẹ́yìn náà kọjú sí. yà kọ́ di mali mùsùlùmí náà. Ladies and gentlemen, yà bùnà àti. I want to seize this opportunity. ẹ dákun wọn ní àwa tá a wà níwájú ìmáàmù wọn ní ká kúrò nítorí ẹ̀bùn tí wọ́n fẹ́ fún wọn. mo kí ìmáàmù wa Sùráká gbogbo BNL lówó dé nìyẹn. mo kí ìmáàmù wa Lápàárà àwọn ìmáàmù wa nù. mo kí àwọn Abímbárà gbogbo wọn ni mo kí dókítọ̀ Ọ̀pábọ̀dé. mo kí mọ́gàjì Alimaru mọ́gàjì Olúkàn ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wọn kúrò bẹ́ẹ̀ yẹn nítorí speech tí a fẹ́ gbọ́ yìí a fẹ́ gbọ́ látẹnu ẹni tí Ọlọ́run fi rán tí ìsẹni tí ń fagídí wá ẹ máa bá mi wo àwọn oyè yìí Ọlọ́run ọba ló ṣe bàbá wa Imam Dauda Tijani igi ogun Ọlọ́run ọba ló ṣe wọ́n bẹ́ẹ̀. àwọn ni chairman Ọ̀yọ́ Imamate Inauguration and Turban Committee fún ètò tí à ń ṣe lónìí àwa tẹ́tí báyìí á gbọ́rọ̀ láti ẹnu alága gbogbo tí ń dé Ìbàdàn nílé Olúyọ̀lé wọ́n ń gbé ẹ̀bùn rábàtẹ̀ fún chief Imam wa gbogbo tí ń dé ìdílé Agbólúwàjé látàárọ̀ látijọ́ wà ń bí kò sí ní tálà fi ń ṣe àwọn Agbólúwàjé ò ní gbẹ̀yìn kò ní rẹ̀yìn kò ní sú yín ṣe. bàbá mi igi ogun ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa wà ní ìfarabalẹ̀ àǹfààní ńlá rè fún wa. ó wù mí kí wọ́n tó máa akọ nǹkan kan sínú ìwé ọwọ́ àmóríṣiríṣi gbogbo ẹni tẹ́ ẹ bá rí lórí ìdúró lásìkò yìí ẹ fura sí fóònù yín ó fẹ́ mú ni. ó fẹ́ jí gbé ni ẹ fura sí dáadáa. torí pọ̀rọ̀pọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ kọ́mítì onílẹ̀wà gbọ́ òríjínà tẹ́ ẹ bá rí ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ fóònù rẹ ló fẹ́ mú. ó fẹ́ jalè ní furasí. ẹ dákun nítorí t'Ọlọ́run ẹ má tí ì gbé tí mò ń wí sí ojú ayé ẹ dákun torí Ọlọ́run. wọ́n ní ẹ má tí ì gbé sójú ayé. Dr. Mikael Bọ́lájí ẹ jókòó àti gbogbo àti mẹ́mbẹ́. wọ́n ní ẹ jókòó. ẹ sọ̀spẹ́ndì gbogbo ń tá a bá ń ṣe